fi ọ̀rọ̀ Jakmalu kan ránṣẹ́ sí mi láti àná ni wọ́n sì ti fi ránṣẹ́ sí mi ìwá ní àǹfààní àti gbọ́ àyàfi bí ọwọ́ ìrọ̀lẹ́ yìí ni mo wá gbọ́ so bí 17 minutes nínú ọ̀rọ̀ rẹ̀ ìgbà tí mo wá gbọ́ mo wá ní káì mo ní wàláhí tí ìbá ṣe pé bá Allah bá ẹ̀dà ó lọ àwọn ahlus sunnah wal jama'a ní ilẹ̀ Yorùbá Allah bá ẹ̀dà lò wọ́n ní irinṣẹ́ tó tóbi láti fi gba ẹ̀sìn rẹ̀ lẹ́kù lọ́wọ́ àwọn òbílẹ̀jẹ́ ẹ̀sìn mo ní wàláhí àwọn wọ̀nyí wọ́n bá ba ẹ̀sìn Allah bá ẹ̀dà jẹ́ débi pé kò ní fẹ́ látúnṣe kankan mọ́ ṣùgbọ́n àdéhùn Allah bá ẹ̀dà Allah bá ẹ̀dà ti ṣe òun ní pé so òun ò ní wọ ẹ̀sìn rẹ̀ ràn àyàfi kí òun ṣe kíni kó òun ṣe àgbéga fún ẹ̀sìn rẹ̀ now mo wá gbọ́ ọ̀rọ̀ Jakmalu yìí omi sì fẹ́ bọ́ lójú mi ipe irú àwọn ẹ̀dá wo làwọn eléyìí so àwọn oríranran pósìtì táwọn èèyàn ṣe pẹ̀lú mi nínú àwọn pósìtì ọmọlẹ́yìn Habibullahi Adam Abdullahi Ilori láwọn orí burúkú post àwọn àgbáńlá òfìfo post ẹ bá wa share program yìí barakallahu fikum so ní àwọn ọ̀rọ̀ tó yá sí pé kò nítumọ̀ tí ó sì bọ́pọlọ mu tí ó sì bẹ́sìn Allah bá ẹ̀dà mu oye ṣùgbọ́n ní tèmi fẹ́ ṣe fún àwọn ọmọ markazi ní alẹ́ yìí kí ni ṣe àga yìí wọ́n farabalẹ̀ jẹ́ kí n relaxi dáadáa dáṣẹ́rẹ́ àfáwọn kìíní ìlàlẹ̀ ìlàkù sí wọ́n ṣe kìíní kò dá kíyàn sanra jù tí wọ́n bá ti sanra jù báyìí problem nígbà mi so tọ́ ìtẹ́mi fẹ́ ṣe lálẹ́ yìí nìsìn ni pé a play ọ̀rọ̀ Jakmalu kó tó di pé ń tiẹ̀ ni mo fẹ́ sọ nǹkan kan torí ọ̀rọ̀ Jakmalu yìí ó pàtàkì púpọ̀ ní ọ̀rọ̀ tí mo sọ pé wọ́n ṣe kí ni wọ́n ṣe pẹ̀lú mi yẹn ẹ máa nínú ẹ̀sìn wa ẹ rí bí àwọn kìíní ìbọn ti rí lónìí yìí like ẹ rí irú èèyàn tí wọ́n jẹ́ irú ẹ̀dá tálọ́bẹ̀ ẹ̀dá tó dá àwọn kìíní wọ́n wọ̀nyí ẹ rí bí wọ́n ti rí so àti Jakmalu ni o àti àwọn àbúrò rẹ̀ yòókù so Manfaluti ni o Yesalunaka ni yóò tí ẹ̀ dá nǹkan mọ́ ti ẹ̀rẹ̀ rárá àti rárá so àtàwọn yòókù wọn yẹn náà àti èyí kan tó ń pè ní Abdulbaki so tí ń bẹ níwò yẹn ọmọ Ìwó tí máa ń ṣe jákujàku òun náà yun gbogbo yín lápapọ̀ àti èyí ọ̀gá yín náà gbogbo yín lápapọ̀ mo kó yín pọ̀ mo dà yín sínú báskẹ́ẹ̀tì kan so ẹ wá wo ìgbésí ayé tẹ̀ ń gbé so ọ̀rọ̀ Jakmalu yìí tí mo bá play rẹ̀ tán so àwọn ẹni tí wọ́n bá nílàkà inú yín tí wọ́n bá reason pẹ̀lú ń ta fẹ́ sọ lórí ọ̀rọ̀ Jakmalu yìí ó yẹ kí wọ́n túbá kú lẹ́yìn Habibu lálẹ́ yìí torí wàláhì òréré ìbàjẹ́ àti aburú ohun mà ní tí Jakmalu máa ṣe kí ni tí Jakmalu máa sọ yìí fa so pàápín aburú pàápín ìbàjẹ́ Allahu akbar ẹgbẹ́nu dákẹ́ jàre má hù bí rédíò ń bí báyìí fún wa so ẹmà nínú ẹ̀sìn wa àwọn kìíní yóò báyà Allahu azza wa jal so ìdínú tí mo fi mú hadithi Abu Musa yẹn wá ó yẹ báyìí ẹ jẹ́ ká gbọ́n tí Jakmalu sọ pẹ́ táwọn èèyàn máa ń ṣe báyìí náà wọ́n pè pìlẹ̀ àṣírí jù wọ́n yìí nìkan náà lọ ọwọ́n ká gbogbo àwọn táàmà àbàrà wọn jẹjú ìhun láti wípé òun ká tìrìtì àwọn tó bí láti rìtì. Allahu akbar. tọ́ ẹ wo nǹkan o ẹ jẹ́ ń yọ gomi lójú kí gomi má lọ bọ́ torí mo fẹ́ fara sọ̀rọ̀ yìí dáadáa ẹ wo Jakmalu yìí ẹ máa nínú ẹ̀sìn wa ẹ jẹ́ kí n make it clear kí n gba ti Alájà Kaula o so kí n gba ti Alájà Kaula rárá àti rárá tó bá sọ pé èèyàn ò gba ti èèyàn èmi ò gba ti Alájà Kaula so torí gbogbo àwọn nǹkan míì tí ayùn náà ń ṣe láwọn máa dó láàrin àwọn ọkùnrin máa sọ̀rọ̀ nǹkan kan bẹ́ẹ̀ kò sẹ́ni tó rán wọn ó yé báyìí so àmọ́ ṣe rí níbi tí àwọn èèyàn bá ti ń fa ọ̀rọ̀
so òdodo ó máa ṣe kí ni yóò máa jẹyọ ńbẹ̀. Now ní ìsìn Jakmalu ń sọ fún Alájà Kaola ń sọ fún obìnrin yìí ipe ẹni yìí ń dákọ àwọn ìpìlẹ̀ ipe àwọn òsì rẹ̀ nìkankan tó tayọ Alájà Kaola yìí, àwọn ọ̀rẹ́ nìkankan tó tayọ Alájà Kaola yìí, ipe àwọn ọmọ nìkankan tó tayọ Alájà Kaola yìí. Oye, so Jakmalu wá ń sọ ipe táwọn bá wá sọ̀rọ̀ ipe àwọn ẹni tí wọ́n bí ẹni yìí òun ni wọ́n ṣe kíni, òun ni wọ́n sọ̀rọ̀ sí. Jakmalu látọjọ́ tó ti wà lórí social media yìí tó ti ń bú àwọn bàbá ní bàbá, látọjọ́ yìí ó ti present bàbá rẹ̀ rí. So ẹ̀wọ̀n markazi tẹ́ ẹ bá máa ń sọ fún àwọn èèyàn ipe ta ni bàbá ẹnìkan, ta ni bàbá lágbájá, ẹ bá mi béèrè lọ́wọ́ Jakmalu lálẹ́ yìí pé ta ni bàbá rẹ̀. So bàbá rẹ̀, àwọn bàbá ńlá rẹ̀ sọ orí pa wọn, ẹ kàn bàjẹ́ kalẹ̀. Ẹkàn ya gíran kalẹ̀, ẹkàn ya lágbàkọ̀ ẹ̀dá kalẹ̀. So bàbá rẹ̀, àwọn bàbá ńlá bàbá rẹ̀, àwọn bàbá ńlá kú bàbá rẹ̀. So ẹni kí Jakmalu dákun àwọn bàbá rẹ̀, dákun àwọn bàbá rẹ̀. So ẹ̀yin àtàwọn èèyàn ẹ máa fa ọ̀rọ̀ ní ọ̀rọ̀ tó yá sí wípé ìpínlẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ni, ẹ wá máa gbọ́rọ̀ lọ síbi àwọn òbí wọn, ẹ máa gbọ́rọ̀ lọ síbi ìran wọn, ìdílé wọn. Jakmalu tán bá bí ọ̀dà sọ ẹni tí bàbá rẹ̀ jẹ́. So ìgbà tí mo fi wà ní Saudi àwọn ọmọ ìyá kan wọ́n sọ fún mi ipe Jakmalu ipe máa lọ ń ṣe kóòchì ní fídì nífa ipe máa lọ ń gbá bọ́ọ̀lù káàkiri. So ẹ dákun ṣe ọmọ tí bàbá rẹ̀ mójútó, ọmọ tí bàbá rẹ̀ mójútó, tí bàbá rẹ̀ bá mójútó, tí bàbá rẹ̀ jẹ́ àfà tó nítumọ̀, oye, so ṣé ó máa ṣe bẹ́ẹ̀, ó máa rìn káàkiri bẹ́ẹ̀. So pàjáwìrì ló kàn rọra rí opportunity láti fi já wọnú kíní àsàlátù tí máa ń ṣe fa, àsàlátù tẹ́rí tí ń ṣe yún ọmọ lọ́rọ̀ nú fa. So àmọ́ gbogbo àwọn ibẹ̀ yín o kankan wá ní. So àmọ́ sọ̀rọ̀ nípa bàbá rẹ̀, ìwọ tó máa ń lẹ́nu àti máa mẹ́nu bà àwọn bàbá oníbàbá tó bá bí ọ̀dà sọ orí pa bàbá rẹ̀ láwùjọ. Fi Habibu lẹ̀, Habibu ẹ ṣe bàbá rẹ̀, ṣé Kadamu ẹ ṣe bàbá tó bí ọ, bàbá rẹ̀ tó sì bí ẹ sì rè, bàbá Dámà kọ́ ló bí, bàbá Dámà kọ́ ló bí bàbá rẹ̀ tó bí ẹ. Sọ bàbá rẹ̀, àwọn bàbá rẹ̀, sọ wọ́n kí ni wọ́n ṣe lórí, kí ni wọ́n ní lórí pa láwùjọ. So èèyàn àtàwọn èèyàn wà máa sọ̀rọ̀ táì sọ̀rọ̀, ẹ wà máa mẹ́nu lọ síbi pé bàbá kíníkan. Ẹlòmíì tá bá sì wòyìn rè, ẹlòmíì bàbá rẹ̀ lè má jẹ́ nǹkankan, bàbá rẹ̀ lè má jámọ̀ nǹkankan rárá àti rárá àtọ́. So ẹlòmíì bàbá rẹ̀ lè má jẹ́ anything, bàbá rẹ̀ lè jẹ́ nínú àwọn ẹni tó yẹpẹrẹ jù, bàbá rẹ̀ lè jẹ́ nínú àwọn ẹni tí ò nítumọ̀ jù lẹ́lòmíì nù yín. Oye, so ó wá ń sọ fẹ́ni yìí nísìnyí pé nǹkan sọ pé àwọn ọmọ ìpìlẹ̀ ipò àwọn òrí ìpìlẹ̀ kankan òun nìkan náà lárí nǹkan kan bẹ́ẹ̀. Jakmalu ìwọ náà sọ ìpìlẹ̀ rẹ̀, sọ ìpìlẹ̀ rẹ̀, fi ìpìlẹ̀ onípìlẹ̀ lẹ̀. Oye, aláburú ẹ̀dá. So bẹ́ẹ̀ ṣe rí wọn tí wọ́n máa kọ́mẹ́ǹtì òṣì káàkiri nu, tí wọ́n máa ṣe jákujàku káàkiri, wọ́n máa sọ fún yín pé bàbá kìíní kan. Ẹlòmíì sì rè tó bá sọ, tẹ́ bá gbọ́ ìtàn pa ìgbésí ayé bàbá rẹ̀, ẹ fẹ́ lè máa bá sunkún nínú àwọn tẹ́ rí yo, ẹ fẹ́ lè máa bá sunkún. So Habibu kan tó yẹpẹrẹ tí ò jámọ̀ kankan òun lẹ wá gbé sórí. So bàbá tí yín ẹ̀ mójútó, bàbá tí yín wọn gbọ́n pa wọn, ẹ̀yin táwọn èèyàn ò gbọ́n pa bàbá yín, ẹ̀yin lẹ́wà tún máa challenge àwọn ẹni tó bá ń fèsì fún Mudiru, tó bá ń kojú Habibu, lẹ́tùn máa sọ fún wọn yí pé ta ni bàbá rẹ̀, ta ni bàbá tí yín náà. So mélòó ni bàbá rẹ̀ níláárí nínú yín? Wallahi orí burúkú ọ̀rọ̀ lẹ́gbọ̀ọ́ lẹ́nu mi lálẹ́ yìí, ọ̀rọ̀ tí ń sọ sí yín rí nígbésí ayé mi ní sọ sí yín lálẹ́ yìí. Ṣèbẹ́lẹ́ ní orí pípé ni, tá a bá ń sọ fún yín pé kẹ́ ẹ lọ ṣe jẹ́jẹ́ yín tí wọ́n bá ń bá yín ná ọ̀rọ̀ ìmọ̀, ẹ máa dúró sórí ọ̀rọ̀ ìmọ̀ tí wọ́n bá yín ná. Tó bá sì jẹ́ pé wọ́n ná ọ̀rọ̀ ìmọ̀ pẹ̀lú yín, wọ́n tún wá ń lohùn líle, ẹ̀yin náà ẹ wá bẹ́ẹ̀ ṣe lohùn líle. Àmọ́ kẹ́yìn àtàwọn èèyàn wá máa sọ̀rọ̀ kó wájá sí wípé ìtẹ́wàá rò pé ẹ ti fi ní nǹkan ìjà àbágbára, òun náà ní kẹ́ wá máa lọ síbi àwọn òbí wọn àbí ìran wọn. So ẹ kábàámọ̀ rẹ̀ lálẹ́ yìí, tẹ̀síwájú. Tí ò bá sí nínú ẹ̀. Sáfà wà. Bẹ́ẹ̀ni. Báwo gbogbo ọ̀nà téèyàn gbà wí pé gbogbo téèyàn. Ẹgbẹ́ àbí ó ní tí ẹni yóò bá sinmi ẹnu rẹ̀ sí àfá àwọn ipe àwọn bàbá rẹ̀ làwọn ò mẹ́nubà. Ẹ máa gbọ́ Jakmalu kẹ́rí bá àmọ́ ipe àwé yìí kò ní orí pípé rárá àti rárá, kò gbọ́n kankan. Ìwọ ló fẹ́ gọ́jù nínú àwọn ọmọlẹ́yìn Habibu. So ó sọ ipe tẹ́ni yóò bá sinmi ẹnu rẹ̀ sí bàbá tó bí ọlọ́mọ. Ṣé bàbá rẹ̀ ò ní ìtumọ̀ ní Jakmalu? Bàbá tí ò ní lárí àbí? Torí ẹ̀ ló yẹ já sí wípé tẹ́ni yóò bá sinmi ẹnu rẹ̀ sí Habibu tí è ṣe bàbá rẹ̀, tẹ́ẹ̀ tán níbì kankan, tẹ́ẹ̀ fi bì kankan, tẹ́ẹ̀ fi jẹ́ bí.
oye tó fi wáyá sí pé torí eléyìí ló ṣe wá mẹ́nu bà òbí olóbí, bàbá oníbàbá, ìyá oníyá, ìran oníran. So ibo lọpọlọ wà nínú tẹ́ mọ̀ ṣe yìí. So ẹ̀yin tó rí yín bá pé nínú ọmọlẹ́yìn Habibu, ẹ̀yin náà ẹ̀rọ tó bọ́pọlọ mu. So láwọn ẹni tí ọpọlọ bá sì kù nínú orí wọn nú yín, ẹ̀yin náà gbé sínú làákàì tó bá làákàì mu. So ṣé Habibu ló bí Jakmalu? Ibo ni wọ́n ti tán? Ṣé mọ̀lẹ́bí ni wọ́n? So ó wá sọ pé tẹ́ni yóò bá sinmi ẹnu sí bàbá rẹ̀. So ó wá ní tí ò bá sinmi ẹnu sí àfáà yín, àwọn bàbá tiẹ̀, àwọn ìyá tiẹ̀ lẹ́lọ mẹ́nubà, wallahi kò dá fún yín rárá àti rárá. So ó burú fún yín gan. Tó dẹ̀ lèmi ṣe máa ń kànú àwọn ẹni tó yá sí pé tí wọ́n bá ń bá yín sọ̀rọ̀, wọ́n wá máa fi ohùn lílẹ̀ bá yín sọ̀rọ̀. Wọ́n mọ̀ yí pé ẹ dógùn ju alu táwọn alu máa ń sà sínú báàgì lọ. Ẹ ti dógùn jù, ẹ ti rọ́ọ̀sì jù. Máa ní tí fi ṣe fáàrí kò sí kàkà tọ́lọ̀ fún ọ. La ilaha illallah. Ó ní Jamal, kò sí ẹwà kankan rárá. Ní ọdún pé èèyàn orúbìnrin tí ó wá ti ẹ̀wù yàn bí i ilé yìí, ọ̀hún kò sí. Ọ̀hún tó ní sásọ̀ tó yẹjú. Nínú àwọn ìmọ̀ nínú ìmọ̀, òun ni ká rí obìnrin. Ẹ máa gbọ́ o. Ọ̀gbọ́n tí ò pé. Obìnrin tí ò pé láti máa sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ọkùnrin tó pé. Àkọ́kọ́ ń bẹ̀ ni pé Ọlọ́run kì í rán obìnrin níṣẹ́ sí ọkùnrin. Obìnrin bá jẹ́ ọba bẹ́ jẹ́ òjíṣẹ́ nínú òjíṣẹ́ ẹ̀tọ́lọ́run tí ó jẹ́ dáíyà ọ̀gbọ́n àbí ó jẹ́ oníwàásí, á rán sí àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ torí pé obìnrin ń bẹ nínú ẹni tọkùnrin ó ti rí ti pọ̀. Obìnrin ò lè tí rí ti ọkùnrin, ọkùnrin ni ó ti rí ti obìnrin. Ìdí rèé tó jẹ́ gbogbo àwọn ànábì Ọlọ́run tọ́lọ́ tó tẹ̀lé ra wọn ni gbogbo wọn ti jẹ́ ọkùnrin. Ọ̀gbọ́n Mariam táwọn èèyàn wípé nàbíyà kọ́ òkè bàbá tiẹ̀ láti Mariam sí nàbíyà kọ́ jẹ́ rọ̀ṣúlà. Ọ̀gbọ́n kò sí nínú àwọn ẹ̀dá tó ti lọ rí lóbìnrin tọ́lọ́ wọn wá gbé iṣẹ́ rẹ̀ rán fún ọkùnrin àti obìnrin papọ̀. Ọ̀gbọ́n obìnrin ọ̀yà máa bẹ lọ́ndà ọkùnrin láti máa ṣiṣẹ́ fún àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìyá ńlá wa Aisha ń bẹ lọ́ndà náà Muhammad tó jẹ́ pé gbogbo ti ń bá tí àwọn mùsùlùmí lóbìnrin bá nídìí Ànábì ti gbé òun kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó máa kọ́ àwọn obìnrin ní kéwú. Àwọn tó bá ti wá di kó obìnrin bá fi lè jáde láti máa àtàkì ọkùnrin lójú ọ̀nà mímọ́ àbí lè sọ wípé kódà òun tó máa kéwú ju ọkùnrin lọ. Ọkùnrin máa ádámì àlùmárífà láì máa ń kẹ́kẹ́ rárá. Ó sì lè lanu jáde wípé kódà òun ju ọkùnrin lọ ní mímọ́. Yóò tó wá sí ordinary ọkùnrin tí ẹsẹ̀ ń lọ lé kéwú lọ́wọ́. Odidi àfa àgbà tó dòkú láyé àgbà. Bẹ́ẹ̀ni òfò lọ odidi àgbàfà òfòwò àgbàfà jakujaku rédèrèdè wo. Ẹgbọ́rọ̀ rúrùn tí ń sọ. Ọ̀rọ̀ tó sọ yí ọ̀rọ̀ rúrùn ní lọ́dọ̀ Habibu. Ọ̀rọ̀ tó sọ yóò tà lọ́dọ̀ Habibu. Ẹgbọ́n tó sọ àbí aláwọn kìíní yìí káì. So wàláhí àfàìmọ̀kẹ́mọ́ kò ìbínú Allah bá ẹ̀dà níjọ́ gbẹ̀dà kíámà nípa. Ẹgbọ́n tí Jakmalu sọ àbí. Tẹ́rí tí Jakmalu rọra ń sọ yìí ó tako ìròrí Habibu mo fọgbà tó dá mi mo fi búra. Ó tako ìròrí Habibu ó sì tako ìpèpè Habibu. Ẹ máa nínú ẹ̀sìn wa tá bá rántí ẹ rántí pé Habibu nínú àwọn ẹni tí wọ́n máa ń champion yín pé obìnrin lè jẹ́ olórí léyìíkéyìí ààyè. So Habibu gbà yí pé ọ̀rọ̀ tó ń sọ yìí nìsín ó tako ẹni tó fẹ́ ṣe kíni tó fẹ́ defend yìí. So Habibu lọ́dọ̀ Habibu sórí tí Alájà Kaula ń ṣe yun Alájà Kaula ò tí jẹ̀bi ọ̀dọ̀ ẹ̀yìn ẹranko ẹ̀yìn rẹ̀ ló ti jẹ̀bi. Alájà Kaula ò tí tayọ àlà lọ́dọ̀ Habibu báwọn. So nítorí pé kíni lọ́dọ̀ Habibu tó ń defend pẹ̀lú tó ń sọ yìí oye Habibu gbà yí pé obìnrin ní fírídọ́ọ̀mù àti ṣe kíni àti rúlù léyìíkéyìí bí. So tó bá bí ìdá ẹ̀sọ́ pé Habibu onírò ríyùn. So òní ìlú ẹ̀ṣẹ̀ wá mọ̀ yí pé obìnrin kò yẹ kó máa sọ̀rọ̀ láwùjọ àwọn ọkùnrin orí rẹ̀ ti dàrú Jakmalu orí rẹ̀ ó ti dàrú orí rẹ̀ ti dàrú wọ́n ti da petrol sínú ọpọlọ rẹ̀ kó kàn jò lókù báyìí kó wọ́n sáná sí kó jò kó blast lókù báyìí wallahi alazim. So ẹni pẹ́ ní ànú làwọn eléyìí ẹni ìsìnà gbáà ní wọ́n sí lójú ọ̀nà kankan wọ́n súnmọ́ ìsìnà gidigidi gan ju ìmọ̀nà lọ. Àwọn àti ìsìnà oye ọ̀rẹ́ ni wọ́n àwọn àti ìmọ̀nà wọ́n kọ̀yìn síra wọn ni bí sánmà àti ilẹ̀ làwọn àti ìmọ̀nà wọ́n jìnà síra wọn tìfìtìfì. Abẹ́rí nǹkan so ní ìlú ẹ̀sẹ̀ mọ̀ wípé obìnrin èyí sọ̀rọ̀ láàrin àwọn ọkùnrin ẹranko òsì aláìmọ̀kan játijàti. So now ìgbà tí Habibu fi ń sọ wípé ìgbà tí Habibu fi ń kọlu àwọn ọ̀rọ̀ Allahu Azza wa Jal láti fẹ́ máa fẹ́ fi sẹ̀rí pé
obìnrin ó ní fírídọ́mù àti rìn àti ṣe kíni àti rúùlù láwùjọ, kò bá jẹ́ lórí àwọn ọkùnrin. Ìgbà tábìbù fi ń pèpè yìí ibo ló wà? Ẹwà nínú ẹ̀sìn wa. So nínú àwọn áyà tí àbíbù máa kọlù nínú Qur'anul Karim, òun náà níbi Allah bẹ̀ẹ́dà tí ń sọ, títí ń sọ̀rọ̀, títí ń kìlọ̀ fáwọn ìyàwó Ànábì. Allah bẹ̀ẹ́dà ń sọ fún wọn pé ya nisa Ànábì, ẹ̀yin ìyàwó Ànábì, lastunna ka ahadin minan nisa, ẹ dà gẹ́gẹ́ bí èyíkéyìí nínú àwọn obìnrin, ẹ jọ èyíkéyìí nínú àwọn obìnrin. Oye, so in ittaqaytunna, tẹ́yin ìyàwó Ànábì tẹ́ bá páyà Allahu azza wa jal, tó bá yá sí pé olùpáyà Allah bẹ̀ẹ́dà lẹ jẹ́ ní ti tòdodo, fala takhda'na bil qawl, ẹ má ṣe máa lẹ́hùn sọ̀rọ̀. Ẹ̀rákùn ẹni tálọ́ bẹ̀ẹ́dà sọ pé àwọn ẹni tálọ́ bẹ̀ẹ́dà sọ pé kí wọ́n má lẹ́hùn sọ̀rọ̀. Oye, sáwọn eléyìn ni àyó wà gbà kán wá jókòó, kán wá dó sáàrin ọ̀gọ̀rọ̀ ọkùnrin, kán wá mọ́ bá wọn sọ̀rọ̀. Àbíbù gbà tó débi áyà yìí, Àbíbù sọ pé àwọn ìyàwó Ànábì nìkan ni kò kó àwọn obìnrin olùgbàgbọ́ òdodo ìyókù sínú mọ́. So ẹ dákun, àwọn obìnrin wo ló yẹ ká àwọn obìnrin olùgbàgbọ́ òdodo wà òkọ́ṣe wọn tí ì bá ṣe àwọn ìyàwó Ànábì? Allah bẹ̀rẹ̀ sọ fún wọn pé fala takhda'na bil qawl, ẹ má ṣe máa lẹ́hùn sọ̀rọ̀. Fayatma'a alladhi fi qalbihi marad, kí ẹni tí àárẹ̀ ń bẹ ní ọkàn rẹ̀, àárẹ̀ zina, oye àárẹ̀ ìfẹ́ ṣe jàmbá, ìfẹ́ ṣe ṣùtá, kẹni tí irú àárẹ̀ ń bẹ lọ́kàn rẹ̀, kó má bàa ṣe kíni, kó má bàa máa ní ìtàn mọ́ sí yín, kó sì má bàa máa gbèrò tí ò dá sí yín. Oye, Allah bẹ̀rẹ̀ wá sọ pé wa qulna qawlan ma'rufa, ipe ọ̀rọ̀ tó dáa ní kẹ́ máa sọ, ẹ máa sọ̀rọ̀ ní sọ̀rọ̀ tó dáa, ẹ sọ̀rọ̀ nọ́mà tẹ́ bá fẹ́ bá ẹni tí è ṣe mahram yín tẹ́ bá fẹ́ bá sọ̀rọ̀. So bó wá ní obìnrin tó yá sí wípé so ẹ ti fi dá fìtínà lẹ̀ láàrin àwùjọ, ẹ ti jẹ́ ká àwọn èèyàn rí nírí pé obìnrin free láti sọ̀rọ̀. So ọmọ obìnrin kan tí ń bẹ lórí Facebook, ọmọ kan tó máa ń pè ní ṣe Bintu Raji ni ọmọ yún, oye lọ́mọ yún. So Jakmalu tẹ́rí tó sọ̀rọ̀ yìí, ó lè di lọ́la kóhun àti Bintu Raji yẹn kó wọ́n pàdé o, tí wọ́n tún gbé máìkì fún ọmọ Bintu Raji yẹn kó sọ̀rọ̀ láàrin àwọn ọkùnrin o. Àmọ́ ògede pé eléyìn ò tí backfire, kò tí lálàsẹ́ ìgbésí ayé wọn, oye wọ́n fàyè gbà. So kẹ́lẹ̀ bá mọ̀ pé aláburú láwọn eléyìí wọn níbẹ̀rù Allah bẹ̀ẹ́dà kankan rárá àti rárá. So àwọn eléyìí wọ́n fẹ́ máa fẹ̀sìn Allah bẹ̀ẹ́dà jẹun ni, wọ́n fẹ́ máa tàlkìyàmọ̀ wọn kó wọ́n fi máa ráyé ìtàwọn eléyìí ń bá káàkiri nù. So ìgbà tí ọ̀gá yín débi áyà yìí, ọ̀gá yín sọ pé rárá àwọn ìyàwó Ànábì nìkan ni. So àwọn ìyàwó Ànábì nìkan ni, kò kó àwọn ìyàwó olùgbàgbọ́ òdodo yòókù kò kó wọn sínú rárá àti rárá. Allah bẹ̀rẹ̀ tún sọ fún wọn pé waqarna fi buyutikunna wala tabarrajna tabarrujal jahiliyyatil ula, ipe ẹ jókòó sílẹ̀ yín, ẹ dó sílẹ̀ yín, ẹ fìdí mọ́lẹ̀ yín, ẹ sì má jáde ní ìjáde àsìkò ojú dúdú àkọ́kọ́, ìjáde àwọn obìnrin jahiliyya tí wọ́n máa ń játa, ẹ má jáde bẹ́ẹ̀. Oye, wa aqimna as-salah, ẹ má kírun, wa atina az-zakah, ẹ má yọ zakah. Oye, wa ati'na Allah wa rasulahu, ẹ má tẹ̀lé Allah àtòjíṣẹ́ rẹ̀, ẹ tẹ̀lé àṣẹ Allah, ẹ tẹ̀lé àṣẹ òjíṣẹ́ rẹ̀. Oye báyìí, so ẹ tẹ̀lé àṣẹ Allah, ẹ tẹ̀lé àṣẹ òjíṣẹ́ rẹ̀. Innama yuridu Allahu li yudhhiba ankum rijsa ahlal bayt wa yutahhirakum tathhira wadhkurna ma yutla fi buyutikum min ayati Allahi wal hikma. In tí wọ́n ká nílé yín nínú ọ̀rọ̀ Allahu azza wa jal àti hadith annabi àti sunna annabi sallallahu alaihi wasallam, ẹ máa rántí rẹ̀ kẹsì máa ṣe kíni kẹ máa fi ṣiṣẹ́ ṣe. Oye, so ìgbà tá Àbíbù débi áyà yìí, Àbíbù dojú áyà rú, ó dàrú ní rárá àwọn ìyàwó Ànábì nìkan ni. So láti fẹ́ fi yọ ipe obìnrin ní frídọ́mù àti rúlù láàrin àwọn ọkùnrin, láti fẹ́ ṣe kíni, láti fẹ́ yọ nǹkan yẹn jáde. Ibẹ̀ ni Àbíbù ti lọ débi pé wá débi ìsọ̀rọ̀ nípa ìmágbà àwọn obìnrin Saudi láàyè láti máa wa ọkọ̀, tó fi wá lálàsẹ́ ìjọba Saudi àti àwọn àfáà Saudi. Ìwọ wá jáde lónìí, ó wá ń sọ pé kò tọ́ fóbìnrin kó wá já sí pé lára àwọn ọkùnrin alábòsí burúkú lẹ́yìn kìíní yìí, ẹ ṣe olùgbà wallahi káwọn èèyàn máa ṣépè fún yín ni. Ẹni èpè gidigidi ní, ẹni èpè, ó kàn já sí pé àwọn ò ní fẹ́ ṣépè fún yín. So àmọ́ àwọn ẹni tí wọ́n bá fẹ́ ṣépè fún yín, ó yẹ kí wọ́n máa wọn èpè fún yín. Pá Allah bẹ̀ẹ́dà bá ṣe jẹ́ ní òbílẹ̀ jẹ́ ní. So kó wá máa sọ lónìí yìí ipe so obìnrin, so àní àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀. Àbíbù sọ bẹ́ẹ̀. Àbíbù gbà pé obìnrin lè dominate àwọn ọkùnrin gan tí ó máa rúlù lórí wọn. Ẹni tí Alájà Kaola wá dánwò fún Àbíbù ní pé wò kí ní iṣẹ́ ọ̀gbẹ́ni,
so èmi àti àìsẹ̀gbẹ́ náà mo jù ẹ́ lọ náà lọ jòkó ẹ̀jẹ̀ náà tó bá tó bẹ̀ wá dìbẹ́tì mi náà wàhálà tó bẹ̀ wá dìbẹ́tì mi náà wàhálà àwọn márkàsì wọ́n ti rógùn lẹ́jọ́ mẹ́ta wọ́n ti ní fìtínà lẹ́jọ́ mẹ́ta yìí wallahi. So ìta Alhaja Kaula wá dánwò nìyẹn náà dáwà Habibu preaching Habibu oye ìpèpè Habibu ní Alhaja Kaula wò pé what goes around comes around. So in tó bá lọ ìmọ̀ ń bọ̀ náà ni. So Habibu ti sọ pé obìnrin ní freedom àti sọ̀rọ̀ bó ti wù láwùjọ, obìnrin ní right kó sọ̀rọ̀ léyìíkéyà èyí tó bá wù. So àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà wò pé okay let me dominate this guy. Ká Alhaja Kaula yẹn náà burú. Jákúbálù wallahi àbòsí bàtà yín kí ní ìjẹ gbogbo yín wá ń túbò dé ẹ wá ń ṣe jákujàku ẹ wá ń ṣe rédèrèdè ó wá ń sọ̀sọ̀kúsọ jáde lẹ́nu ní nítorí sí pé ó tako ojú ọ̀nà ọ̀gá yín gangan fún aláàrẹ̀. So ní tó ń ṣe kí ni tó ń sọ yẹn ó tako ojú ọ̀nà Habibu. Kí bàbá àgbà fi sẹ́kalẹ̀ fún láyé àgbà bàbá ńlá bímọ ńlá bàbá àgbà bímọ àgbà ògo bí ògo kalẹ̀ ọlá bí ọlá kalẹ̀ ìmọ̀ bí ìmọ̀ kalẹ̀ láti lè wá lanu gbàgbà láti sọ bẹ́ẹ̀ lẹ́yìn tí ẹnu ẹni kankan ọ̀gbá nínú fámìlì rẹ̀ láti lè sọ kódà I'm not sorry to say báwọn bá mi tó bí bá ń bẹ láyé wọn tó bẹ̀ kọ́ sọ bẹ́ẹ̀ wàláhì báwọn bá mi tó bí wọn tó bẹ̀ kọ́ sọ bẹ́ẹ̀ àwọn àní sọ bẹ́ẹ̀ ó sì dùn mí tí wọ́n ti kú tí wọ́n sí láyé wàláhì mo nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run kò ní sọ bẹ́ẹ̀ wọ́n á pè mo dírù láláì màkan ẹni tó tún wá rí bẹ́ẹ̀ tó wá bọ́kùnrin bá tiẹ̀ ń wí bẹ́ẹ̀ òun náà ọkùnrin tí ń sọ bẹ́ẹ̀ láwọn àpá àtàjọkùnrin tá ń sọ bẹ́ẹ̀ gan àwọn náà máa yí báwọn àtàwọn fi ń bú wọn ni. Irọ́ ni o a kàn fi bú Habibu o bàbá ńlá olódo ni o bàbá ńlá aláìmọ̀kan ni wọ́n bá sọ pé èèyàn ya aláìmọ̀kan tí ò sí èméjì ń bẹ wallahi Mudiu Markazi ya aláìmọ̀kan gan. Èmi ò tí ì rí tí wọ́n fi ń qualify mo sì ń sọ wípé kí ni tí wọ́n lè fi qualify Habibu gẹ́gẹ́ bí onímímọ̀ ẹ bá mi mú wá ẹ bá mi wá jáde wípé kíní yìí ó jẹ́ ìkànnà àwọn criteria tí wọ́n máa ń rí lára ẹni tó jẹ́ onímímọ̀ oye táwa lè fi qualify ní wípé ókè ẹni yìí onímímọ̀ ni ẹ bá ń wá ẹyọ kan péré kò sí ẹ̀yin náà sì mọ̀ pé kò sí ẹ̀yin náà mọ̀ pé irọ́ lẹ̀ ń pọ́nlé ẹ̀yin náà mọ̀ pé kòròfà adìẹ lẹ̀ ń pọ́nlé kò sí nǹkan kan nú ẹ̀ nípa ti ìmọ̀ ó sọ pé wọ́n kàn fi bò fún bóta ni ta ni ó fi pé bẹ́ẹ̀ ni yín bí ọ̀gá yín ti rí gangan nù bẹ́ẹ̀ Habibu ti rí gangan nìyẹn náà. So innahu la jahil aláìmọ̀kan ni tí ó mọ̀ nǹkan kan pa ẹ̀sìn sọ pé wọ́n kàn fi ń bú. Bọ́pọ̀ ìgbà tó wáyé pé obìnrin wà lanu sọ bẹ́ẹ̀ àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ àtẹ́rù máa àṣetálẹ̀ àpákà ẹgbẹ́ yẹlẹyẹ máa wọ́tọ̀ àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ló yẹ kí wọ́n jọ máa negotiate láàrin ara wọn àwọn àṣọ fún pé a ní ìyá wa lè dáyà yìí tí ó kọ ní ọgbọ̀n ọdún tí ò ní wọ́tẹ́ra tí ìtọ́lọ́ ṣe fún wa lọrin tí ó sì ní rẹ́kọ̀dù aburú kankan jọba àti mà tí tí dòní tá ń sọ̀rọ̀ yìí ẹ ti lè gbọ́ ọkọ̀ wí kótókótó ẹ lè gbọ́ ọkọ̀ wú dáadáa ẹ lè gbọ́ ọkọ̀ tó ẹ rí i pé èèyàn jẹ èèyàn lọ ẹyẹ jẹ èèyàn lọ èèyàn ju èèyàn lọ èrò ntọ́lọ̀ fún àwọn yàrá yà dúpẹ́ rẹ̀ à ń dúpẹ́ ní tó fún wa ń bẹ̀ wọn náà tẹ́lẹ̀ táwọn bá wa dúpẹ́ kó fún wa ní nǹkan gidi látó padà wà máa yọ pé pàǹdà ni. ẹgbọ́n tó sọ àbí ẹ wò fa ládùúrọ̀ ọdún gbọ́rọ̀ yìí tí wọ́n ti jọ wà ládùúrọ̀ ọdún gbọ́rọ̀ yìí tí wọ́n ti jọ ń pààchì ìbàjẹ́ fúnra wọn ládùúrọ̀ ọdún gbọ́rọ̀ yìí tẹ́ẹ̀ tí jọ ń mánéjì àánú àti ìṣìnà láàrin ara yín pẹ̀lú ẹni yìí. So kó wá já sí wípé òní yìí lẹ tó wá mọ̀ yìí pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ ipa lọ́bẹ̀ ẹ̀dá ò fún wọn ní nǹkan kan so wallahi aláburú ńlá gbà lẹ́yìn kíní yìí so aláburú ńlá gbà òun ní ẹ̀yẹ lẹ́ni tó yẹ kó wà láwùjọ àwọn èèyàn rárá àti rárá ẹ̀yẹ lẹ́ni tó yẹ kó wà láàrin àwọn olórí pípé àtọ́ọ̀lù àbáwọn abíyì èèyàn báyìí so ìwọ mọ̀ bẹ́ẹ̀ ni Alhaja Kaula òun náà invite ẹ wá síbi lecture ló dáhùn ó mọ̀ bẹ́ẹ̀ ni wọ́n invite àwọn ọ̀gá yín àwọn ẹni tẹ́ gbà lọ́gàá
làwọn náà dáhùn lẹ́yìn náà invite wọn ó ti dá fún yín báwọn ẹ máa ṣẹ̀sìn. èyí wọn kọ́kọ́ ni àlílẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀rẹ̀ wípé àwọn oníṣe tẹ́fù máa pé ọ̀nà máa kọjá sí wípé ordinary èèyàn tó kẹ́kọ̀ọ́ tí wọ́n bí rí tí wọ́n sọ orúkọ rí tó kẹ́kọ̀ọ́ rí lọ́dọ̀ bàbá rí tó sì lè fi bàbá tó bí ṣe fáàrí wípé àfáà ní bàbá òun sì kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n sì dàfà láti máa wu irú wà bẹ́ẹ̀ àti ṣe irú ṣe bẹ́ẹ̀ àbí máa sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde lẹ́nu fi mara anas lójú táyé ẹ máa yí pé èèyàn ọ̀nà màrá so a máa ń lo research bí nǹkan bá ti. Jack Malu challenge ni mo fún pitan bàbá rẹ fáwọn èèyàn ká gbọ́ torí àwa àwẹ̀ tíjú àti sọba àti rí o nílé àti níta wallahi nínú tálọ́bẹ̀ ẹ̀dà fi káwà nù àwẹ̀ èèwò pé kílẹ̀ nìkan fẹ́ sọ àwẹ̀ èèwò pé kílẹ̀ nìkan fẹ́ rí àwẹ̀ tíjú pé bí àwọn tí wọ́n bí wa ti rí rè lókùn gbà tó yá sí pé wọ́n ti rí nìyẹn tó bá bí ọ̀dà sọ bí bàbá rẹ ti rí sọ bí bàbá rẹ ti rí fáwọn èèyàn ta ni bàbá rẹ láwùjọ sọ fáwọn èèyàn oye pìtàn bàbá rẹ fáwọn èèyàn so sọ̀rọ̀ ń pa bàbá rẹ tọ́pọ̀lọpọ̀ yín máa ń sọ yún ìwọ Jack Malu wọ́n náà lálẹ́ yìí à ń sọ fún wọn pé sọ̀rọ̀ ń pa bàbá rẹ bò ní bàbá rẹ ti jẹ́ láwùjọ ta ni bàbá rẹ láwùjọ kí ni orí pa bàbá rẹ láwùjọ fi Habibu lẹ̀ Habibu láwọn ọmọ tiẹ̀ jẹ́ kí àwọn ọmọ Habibu jẹ́ kí wọ́n máa fi Habibu ṣe fáàrí jẹ́ kí wọ́n máa fi Habibu jẹ́ kí wọ́n máa fi ṣe fáàrí oye jẹ́ káwọn ọmọ rẹ̀ kí wọ́n máa fi ṣe fáàrí wípé kódà nílẹ̀ Yorùbá o kò sẹ́ni tí ó kan àgbákò kò sí sẹ́ni tó já sí wípé ó wọnú fìtínà ìbú àwọn sàábé ànábì tó tayọ bàbá wọn nìkan Allahu Akbar oye jẹ́ káwọn ọmọ rẹ̀ kí wọ́n máa fi ṣe fáàrí pé ní gbogbo ilẹ̀ Yorùbá o kò sẹ́nìkan tó wó sùnsùn tó lẹ zinama nẹ́bì bí èṣe Habibu bàbá wọn nìkan Allahu Akbar jẹ́ káwọn ọmọ rẹ̀ kí wọ́n máa wó sùnsùn kọ́ máa fi ṣe fàárí wípé ní gbogbo ilẹ̀ Yorùbá o kò sẹ́nìkankan tó sílẹ̀kùnlẹ̀ fún èyíkéyìí oríranran fìtínà ẹ̀sìn tó fẹ́ wọlé Yorùbá tó tayọ bàbá wọn nìkan Allahu Akbar jẹ́ káwọn ọmọ rẹ̀ máa fi ṣe fàárí bẹ́ẹ̀ wá sọ orípa bàbá rẹ̀ kó wá máa fi orípa bàbá rẹ̀ ṣe fàárí fi Habibu lẹ̀ so tó bá fẹ́ kọ ẹnu òsì sáwọn èèyàn ẹnu bú sáwọn èèyàn ẹnu rúrùn sáwọn èèyàn nípa ìran wọn ìran rẹ gangan ló yẹ kó mú kìí ṣe ìran oníran o lọ́pọ̀lọ́ ni so ìran rẹ ló yẹ kó mú so ká ló bá kéde lárúbáwá dáadáa ní ìsìn àbá gbé ọwọ́nú rẹ̀ oye tó bá padà sínú èdè lárúbáwá so tó bá padà sínú ẹ̀kọ́ èdè lárúbáwá tó padà sínú adab tó bá ń sọ̀rọ̀ nípa ìfàǹfà láàrin àwọn ìran kan sí kejì kọ̀bílà kan sí kejì oye so ó rí i pé ìran ara wọn ni wọ́n máa rìfà sí kìí ṣe ìran oníran ni wọ́n fẹ́ máa mú wá láti máa fẹ́ lò as evidence yìí pé àwọn jámọ̀ nǹkankan so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló yẹ kí wọ́n náà ṣe kíni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló yẹ kí wọ́n náà ṣe fi ìran bàbá Ádámọ̀ lẹ̀ mú ìran rẹ mú àwọn òbí rẹ mú ìyá bàbá ìran rẹ ẹbí rẹ mọ̀lẹ́bí rẹ mú wọn máa fi wọ́n sọ̀rọ̀ ipe kódà báyìí lẹ jẹ́ má fi Habibu ṣe fàárí Habibu tó ní fàárí fún ọ torí òun náà ẹni yẹpẹrẹ ní láwùjọ gbogbo yín sì ń rí ipò yẹpẹrẹ allọ́bẹ̀ẹ́dà yẹpẹrẹ rẹ̀ gẹ́gẹ́ bá allọ́bẹ̀ẹ́dà ṣe sọ́nà Qur'anul Karim ipe fa adhaqahumul khizya fil hayati dunya wa lahum fil akhirati àbí wala azabul akhirati akbar law kanu ya'lamun ipe allọ́bẹ̀ẹ́dà ó mú wọn tọ́ ìyẹpẹrẹ àti àbùkù àti ẹ̀tẹ́ allọ́bẹ̀ẹ́dà mú wọn tọ́ wò láyé ń bí báyìí so bẹ́ẹ̀dẹ̀ ni ìyà alkiyama òun tún wá tóbi ní fìtínà ní ẹ̀ta èrò ní wàhálà ní ìdààmú fún àwọn alábòsí àtàwọn òbílẹ̀jẹ́ ká ní wọ́n bá mọ̀ oye wá fi Habibu lẹ̀ mú bàbá rẹ̀ náà ṣé bàbá tí ò jámọ̀ kankan ni ó mọ̀ pé o ti bú bàbá tèmi náà rí tó bú àwọn òbí mi ó mọ̀ pé yìí fi báyìí fèsì fún ọ àmọ́ ẹ ti ṣe bó o ti ṣe kan egun báyìí torí ẹ̀ ni mo ṣe gbé kojú rẹ báyìí lálẹ́ yìí wípé tí wọ́n bá bí ọ̀dà máa fi tí bàbá rẹ jẹ́ máa fi sọ̀rọ̀ kárí máa fi sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ lẹ́kọ̀ọ́ yìí tó yá sí pé òbí ẹlòmíì ò jámọ̀ kankan ìdun ó fẹ́ ṣàǹfààní ju òbí ẹlòmíì lọ́nu yín
ẹ̀yin ò lẹ́wàá máa sọ fáwọn èèyàn yìí pé sọ̀rọ̀ bàbá rẹ̀ nítorí pé wọ́n ń takò Habibu ta làwọn òbí rẹ̀ kí lórí pa wọn nítorí pé wọ́n ń takò aláìmọ̀kan yín kan tí ò dá nǹkan kan mọ̀ ẹ̀yin náà ẹ máa sọ̀rọ̀ àwọn bàbá yín ẹ máa sọ̀rọ̀ àwọn òbí yín mélòó ni òbí rẹ̀ jẹ́ nǹkan nù yín mélòó ni bàbá rẹ̀ nítumọ̀ nù yín ẹ jáde káàdì tẹ́lẹ̀ èmi kọ́kọ́ máa wá di pé kí ní yọ̀ nọ́mà pé kò pọ́síbù kọjá pé obìnrin ló máa ṣe nǹkan yìí ọ̀gbọ́n kò pọ́síbù kọjá sí wípé obìnrin ló máa ṣe nǹkan yìí báwo ni máa rẹ̀ ṣe tó báwo ni ìgbìyànjú ẹ̀ ṣe tó ibi mímà kí ni contribution rẹ̀ lórí Islam tó kí ni tó gbé kí ló jẹ kí ló mu láì jẹ́ pé èèyàn mú kólóòsì pé èèyàn sì fi ọtí rẹ̀ gbó láti lè wá jáde àtáàkì àfàgbà.